ìgbà tí Wasiu kúrò ńbẹ̀ ní 1977 ní ọmọbìnrin yẹn gbé owó panla ìyá ẹ̀, owó panla go back to this history, owó panla ìyá ẹ̀ àti bàbá ẹ̀, panla náà máa ń ta dry fish panla yẹn, oníṣòwò owó tí bàbá yẹn ṣe nìyẹn. Lọ́mọbìnrin pé 10,000 ní Wasiu fi kọ́kọ́ ra ìlú kékeré ó fi bẹ̀rẹ̀, ó dẹ̀ fi ra, ó ra Honda Civic ayé àtijọ́ yẹn, ó ra nínú ẹ̀. Ṣé ń gbọ́ mi? Mo ń gbọ́ yín. Níwọ̀n ó ti lọ sí Àpápá, ó ti kọ́ṣẹ́ clearing agent fún oṣù 4 tí ò rí ọwọ́ mú kí gẹ̀ yẹn tó wá survive ẹ̀. Wasiu Ayinde lọ sí school, àwọn kan sọ pé kò lọ sí school, ó lọ sí school. School ibi tí mo ti mọ̀ was Asiri Comprehensive High School Ìṣíwọ̀. Ibẹ̀ ló lọ. Ó dẹ̀ wọlé sí school yẹn ní 1975. Wow. Ó drop out ní second year, that is ó fẹ́ wọ class 3 ló drop out. So àwọn classmates mi tó jẹ́ ọmọ ìlú Ìjẹ̀bú-Igbó, Rashidi Lawal, òun lọ sí Asiri Comprehensive High School. So tabati wa ní literary and debate, ó máa ń lùlù fún àyẹn òun Wasiu Ayinde yìí. Orúkọ tó ń jẹ́ Wasiu Musa Adésọyà ò sínú orúkọ, ó tún ti ń bí Adésọyà lẹ́nu last week ń àwọn òṣìṣẹ́ kò dẹ̀ kì í ṣe ọmọ bíbí Ìjẹ̀bú land, Èkó ni wọ́n bí sí. Wọ́n bí sí Ìjẹ̀bú-Òde. So wọ́n bí sí Ìjẹ̀bú-Òde? Èkó ni wọ́n bí sí. Wọ́n bí sí Ìjẹ̀bú-Òde. Èkó ni wọ́n bí sí. Lẹ́yìn ìgbà tí bàbá ẹ̀ ò sí mọ́ ni ìyá ẹ̀ fẹ́ bàbá kan tó wá láti Ìjẹ̀bú. Ìmọ̀ Ìjẹ̀bú tí bàbá yẹn fi wá. Ṣé ti rí bàbá yẹn rí? Bàbá yẹn ló mú nímú bàbá nígbà tó ń gbọ́njú bọ̀. Ẹ̀yin èèyàn mi, ẹ wò àṣírí mi ti tú o. Àwọn classmate Wasiu Ayinde wọ́n ti jáde sọ̀rọ̀ báyìí o wípé gbogbo bí Wasiu Ayinde bó ṣe lọ school, bó ṣe drop out, then ṣé òótọ́ ọmọ Ìjẹ̀bú ni Wasiu Ayinde àbí ọkọ tí ìyá Wasiu Ayinde fẹ́ òun gangan lọmọ Ìjẹ̀bú? Ẹ wo ọ̀rọ̀ pọ̀ nínú fídíò yìí o, mo fẹ́ ká wò láti ìbẹ̀rẹ̀ títí dé òpin. Ẹ má gbàgbé ẹ wò sàlẹ̀ níbi tán kọ subscribe sí, ẹ bá mi kílíkì lé subscribe button yẹn, ọwọ́ yín tẹ fi ń tẹ subscribe yẹn ní orúkọ Jésù, ẹ ò ní fi gbé ọmọ sin o. Wasiu Ayinde lọ sí school, àwọn kan sọ pé kò lọ sí school, ó lọ sí school. School ibi tí mo ti mọ̀ was Asiri Comprehensive High School Ìṣíwọ̀. Ibẹ̀ ló lọ. Ó dẹ̀ wọlé sí school yẹn ní 1975. Wow. Ó drop out ní second year, that is ó fẹ́ wọ class 3 ló drop out. Nígbà náà lọ́hùn. Dẹ́mọ̀ ìdí tó fi torí drop out nígbà yẹn. So ìdí tá a fi jọ mọ́ra ní pé ìdí tá a fi jọ mọ́ra òun wà ní Asiri Comprehensive High School Ìṣíwọ̀. A máa ń pe a máa ń ṣe meeting kan, àwa Mùsùlùmí, a máa ń pè ní Muslim Society. A máa ń ṣe Muslim Society, a máa ń rìn pé káàkiri school, secondary school. Ó dàbí tí wọ́n máa ń pè ní literary and debate tá à ń ṣe láyé ìjọsìn ní secondary school. Tí mo ti mọ̀ nìyẹn. So àwọn classmates mi tó jẹ́ ọmọ ìlú Ìjẹ̀bú-Igbó, Rashidi Lawal, òun lọ sí Asiri Comprehensive High School. So tabati wa ní literary and debate, ó máa ń lùlù fún àyẹn òun Wasiu Ayinde yìí. Orúkọ tó ń jẹ́ Wasiu Musa Adésọyà ò sínú orúkọ, ó tún ti ń bí Adésọyà lẹ́nu last week ń àwọn òṣìṣẹ́ kò dẹ̀ kì í ṣe ọmọ bíbí Ìjẹ̀bú land, Èkó ni wọ́n bí sí. Wọ́n bí sí Ìjẹ̀bú-Òde. So wọ́n bí sí Ìjẹ̀bú-Òde? Èkó ni wọ́n bí sí. Wọ́n bí sí Ìjẹ̀bú-Òde. Èkó ni wọ́n bí sí. Lẹ́yìn ìgbà tí bàbá ẹ̀ ò sí mọ́ ni ìyá ẹ̀ fẹ́ bàbá kan tó wá láti Ìjẹ̀bú. Ìmọ̀ Ìjẹ̀bú tí bàbá yẹn fi wá. Ṣé ti rí bàbá yẹn rí? Bàbá yẹn ló mú nímú bàbá nígbà tó ń gbọ́njú bọ̀. Ó jẹ́ ẹnìkan tó kẹtàn. Ó jẹ́ ẹnìkan tó kẹtàn tí wọ́n tọ́ de kíní ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ mọ́ ẹsẹ̀ ẹ̀ mọ́ bí akíní tó máa ń mì wórówóró bí aago ń gbà yẹn. Ẹ rí pé ẹsẹ̀ kíkẹ̀ yẹn ó sì wà ń bẹ̀ dì sí i. Kò change.
kò change ẹsẹ̀ kò change gidi sí i ẹ bá wọ ẹsẹ̀ rí pé kò balance di sí ibi kò tó sọ̀rọ̀ yìí ó jẹ́ ọmọ kan tí ó kọlà bí pé ká fẹ́ kọlà Ondo fún if you can go to the olden days record ẹ̀ ní album ẹ̀ lẹ́ẹ̀dì náà máa fi tún ìlà yẹn kọ padà fún tó lẹ ọ̀bù padà bí ìlà tàbá nípa fẹ́ kọlà Ondo fún yàn bẹ́ẹ̀ ni ìlà ojú ẹ̀ rí. ṣé ìbá mi yé ìgbà tá a wà ní skul yẹn ṣé mi ò sí ní skul pẹ̀lú ẹ̀ a máa ń pàdé ní Muslim society ni bẹ́ẹ̀ Asiri yẹn ìgbà tá a wà ní kékeré tó jẹ́ ẹni mímọ̀ wa ní Wasiu Ayinde àwa ń gbọ́ orin ẹ̀ lẹ́yìn tá a ti fi ta nífẹ̀ẹ́ sí orin ẹ̀ àwa pẹ̀lú Rasidi a máa mú sí àpò kéṣítẹ̀ ti Wasiu Ayinde a máa mú sápò lọ káàkiri agbo tá a bá ń lọ bóyá ibi ìkómọ ọkọ là ń lọ bóyá ibi tòkú là ń lọ bọ̀dá kan wọ́n máa ń pè ní pòpù níjẹ̀búgbó bọ̀dá yẹn jẹ́ ẹlẹ́rìí mi tá a bá ti dé agbo gbogbo kéṣítẹ̀ ìjẹ̀bú tó ti kiri ẹ̀ mọ́ Ìjẹ̀bú Òde àbí Ìjẹ̀bú not from Ìjẹ̀bú tá a wà ní skul yẹn it's not from Ìjẹ̀bú nígbà tá a wà ní skul yẹn gẹ́ẹ̀ kan wà bàbá ẹ̀ ló ní hostel ibi tó ń gbé ní Ìṣíwọ̀ wọ́n pe gẹ́ẹ̀ yẹn ní Sakiratu Bello because bàbá yẹn ni wọ́n pè ní Bello òun ló ní hostel ibi tí skul yẹn ń lò àṣẹ hostel àwọn ọmọ iléèwé because wọn ní hostel bàbá yẹn very 90 degree báyìí ibẹ̀ ni àwọn Wasiu ń gbé ìgbà tí Wasiu kúrò bẹ́ẹ̀ ní 1977 ni ọmọbìnrin yẹn gbé owó panla ìyá ẹ̀ owó panla go back to this history owó panla ìyá ẹ̀ àti bàbá ẹ̀ panla náà máa ń ta dry fish panla yẹn oníṣòwò owó tí bàbá yẹn ṣe nìyẹn lọmọbìnrin pé 10,000 ní Wasiu fi kọ́kọ́ ra ìlú kékeré ó fi bẹ̀rẹ̀ ó dẹ̀ fi ra ó ra Honda Civic ayé àtijọ́ yẹn ó rà nínú ẹ̀. ṣé ń gbọ́ mi? mo ń gbọ́ yín. níwèé ó ti lọ sí Àpápá ó ti kọ́ṣẹ́ clearing agent fún oṣù 4 tí ò rí ọwọ́ mú kí gẹ̀ yẹn tó wá survive ẹ̀. ìgbà yẹn first case is time case ní àwọn láìfẹ́ ńgbà yẹn ó máa ń kí Sakiratu Bello ọkọ̀ Sakira alájà Ayinde Wasiu ọkọ̀ Sakira ó ti máa ń kí ara ẹ̀ mọ́ Sakiratu Bello ńgbà yẹn nìyẹn. So ìgbà tí ó kúrò ní clearing agent ló bọ́ sí ọ̀dọ̀ Bàrí so ìgbà tí gẹ̀yìn yẹn máa survive ẹ̀ ló fi lọ ra irinṣẹ́ yẹn tó ra Honda Civic kí Ṣàgárí àwọn bàbá yìí kí lórúkọ man ti minister for work and housing wà yìí Sarumi Sarumi minister for nígbà ṣe Ṣàgárí Sarumi náà ni nígbà mínísítà Ṣàgárí àwọn náà gbé dáńfó fún tó kọ Wasiu Ayinde dáńfó onílẹ̀kùn 4 pé dáńfó kan wà láyé àtijọ́ tó jẹ́ lẹ̀kùn 4 ni wọ́n gbé fún nígbà yẹn mo rí ìgbà yẹn ó gbé ní Àgàràwú off Ìdúmàgbò side gbogbo àwọn ibi tó ti ṣe kékeré pẹ̀lú àwọn senior mi tó ń ta because clearing agent lèmi láàbá àwọn senior mi yẹn náà ìjọ ṣe kékeré Kamaru Elémùrẹ̀ pẹ̀lú Nayo wọ́n máa ń pè bọ́bọ́ yẹn ní Nayo Kabiru lórúkọ yẹn bẹ̀tà alias Nayo la máa ń pè èèyàn bẹ́ẹ̀ bá súnmọ́ Wasiu Ayinde tó bá lọ dárúkọ Nayo lójú ẹ̀ á mọ̀ pé tó mọ kékeré òun ló dárúkọ Nayo yẹn wípé ṣó mọ Nayo Kabiru ọmọ Òkòjú ọmọ Ẹ̀jìnà níkòròdú àwọn tó ń jọ ṣe kékeré nìyẹn ṣòkò tọmọ Ìjẹ̀bú Bọ́lájí Bàsíà ló mú wá sí Ìjẹ̀bú Òde tó fi ń kílèmù gbogbo ohun tó ń kílèmù yẹn nígbà tí wọ́n sọ pé kó lọ ṣù sí kó padà sílùú ẹ̀ tí Tinubu ní pé kó padà sílùú ẹ̀ kó lọ ṣe òṣèlú kò ń ṣèkó ló ti fẹ́ jáde fún sínétọ̀ ní Bọ́lájí Bàsíà tó mú wá sí Ìjẹ̀bú Òde nígbà náà lọ́hùn ló ṣẹ̀ṣẹ̀ wá ń kí ara ẹ̀ mọ́ Fìdípọ̀tẹ̀ ó ti yé ń sìn. ó ti yé mi. Islam belongs to Ìjẹ̀bú Òde àtọ̀ ó kàwé ní Ìjẹ̀bú that is Ìṣíwọ̀ Ìjẹ̀bú Ìṣíwọ̀ ló ti kàwé ibi téèyàn sí Ọlọ́run wà bẹ́ẹ̀.
then ó kọ́ṣẹ́ clearing agent fún oṣù 3 sí 4 then ó padà tó lọ ṣe bákà fún Gàrí. Ẹni tó jẹ́ kó mọ Tinubu ìgbà tí Tinubu tí Barrister ń rí pé sickness òun yìí ó ti fẹ́ máa wọra ta ni ó lè máa ṣe bí ìtòun tó lè máa kí ní Tinubu because Barrister láìkí ẹ̀ gan ju ojú ara ẹ̀ lọ ní Barrister fi lọ fà sọ́wọ́ Tinubu tó wá ń ṣe bẹ́ẹ̀ ni pé ń ṣe òun mọ kékeré Tinubu lénìí Tinubu ara ẹ̀ kò kí ń ṣe ọmọ Tinubu o Tinubu fún ara ẹ̀ fọmọ Ìrágbìjí nìkan Sànyà àbí nǹkan ní orúkọ bàbá tìyẹn kọmíṣánná Dáúdù Tinubu is a commissioner for police nígbà rí àwọn AG láàrin àwọn tó lọ́wọ́ òun ni commissioner of police ní Western Region òun ló ń fẹ́ Àbátù Mọ́gàjí Àbátù Mọ́gàjí ló máa ń mobilize obìnrin ìyáàdà fún Awólọ́wọ̀ máa ń rìn lẹ́kọ̀ọ́. Ṣé Awólọ́wọ̀ bá ń lọ múkà Àbátù Mọ́gàjí máa ń tẹ̀lé Awólọ́wọ̀ ìbáyìí báwa nú ẹ̀kọ́ tà báwa ní ẹni gbé ẹ̀ Àbátù Mọ́gàjí ni wọ́n máa ń lìdá bàbá Awólọ́wọ̀. Àbátù Mọ́gàjí ló jẹ́ ìyàwó fún Tinubu commissioner of police fún oṣù. Tinubu lọ fún àwọn ọmọ bàbá ìwé Ìbàdàn wọ́n sì Ìbàdàn ní kápítà gbogbo àwa ọmọ Ìjẹ̀bú. Mi gbọ́ bọ́lẹ́kùn sí. Àtẹ̀gbá àti Ìbàdàn ní kápítà wa ń gbà yẹn. Ìbàdàn ní kápítà gbogbo àwa ọmọ Yorùbá pátá. Ìbàjẹ́ Iléṣà, ìbàjẹ́ Ọ̀yọ́, Ìbàdàn ní kápítà wa ibẹ̀ ni a fi ṣe lé especially Ìjẹ̀bú. Ní Ìjẹ̀bú fi jọba ní Ìbàdàn rí. Ìjẹ̀bú gbọ́jọba ń Ìbàdàn rí. So Tinubu lọ máa ń bá àwọn ọmọ bàbá yẹn ṣeré tí ò kí ń lọ lé mọ́ ò kí ń lọ lé bàbá ẹ̀ ní Àbátù Mọ́gàjí fi máa ń wá sí ọ̀dọ̀ ọkọ ẹ̀ ó wá máa ń rí Lámídì lórúkọ Bọ́lá Ahmed Tinubu Lámídì lórúkọ ẹ̀ kò ń ṣàmẹ́ẹ̀dì Lámídì náà máa ń pè ìtìjú pé ó ti sọ́ṣà ó ti jáde orúkọ yẹn ló kà létí ẹ̀ ló fi sọ̀rọ̀ ẹ̀ di Ahmed. Ẹ má bínú gbogbo ọ̀rọ̀. Màmá yẹn fi wá mú wọn lẹ́kọ̀ọ́ wípé alájì ẹjẹ́ máa mọ́mọ́ yìí lọ ní bàbá yẹn wá sọ ìta kó ń tẹ̀. Ó kàn máa ń bá àwọn ọmọ òun ṣeré ó dẹ̀ máa ń sùn síbi òun náà ti kà á fún ọmọ òun ṣáà lè dínà yẹn ní alájà fi lọ tọrọ ẹ̀ lọ́dọ̀ àwọn fámìlì ẹ̀ náà fi mú wá síkù ló fi dọmọ Àbátù Mọ́gàjí. So history yẹn náà ló ń gbà lórí Wasiu Ayinde. So púpọ̀ náà àwọn tó ń gbé lórí wa tó máa ń jẹ́yàn Ọlọ́run má jábí máa lè àwọn máa lè ló máa ń pọ̀ jù ló máa ń jó lórí nítorí pé bí bàbá ló kọ̀ wọ́n ni o bí ìyá ló kọ̀ wọ́n ni at the end of the day ògo wọn máa ń yọ ó ti yé sí. Kábíyèsí Ọlọ́run. So púpọ̀ náà àwọn history wọn ni mo lè sọ lórí TV mo lè sọ gbangba kò sí nǹkan tí anybody lè fẹ́ nìkan ṣe. So máa dàbí pé kéèyàn rí evidence ni o téèyàn bá rí evidence kò dáa o. Bẹ́ẹ̀ni. Ó ti yé sí nítorí pé because wọ́n máa ń ó dàbí irú ìyàwó Àtíkù Abubakar Títílayọ̀ Àtíkù Abubakar kò ń ṣọmọ Abẹ́òkúta. Dòrẹ́gò lórúkọ bàbá ẹ̀ ọmọ Tógò ni Dòrẹ́gò lórúkọ bàbá ẹ̀ ní Tógò bí ní àníhàn. So nígbà tí bàbá ìyá kan ló jẹ́ ọmọ Abẹ́òkúta ìyá yẹn gan tún ṣọmọ Abẹ́òkúta ìyá yẹn jẹ́ ọmọ Iléṣà ni ìyá yẹn fẹ́ Dòrẹ́gò bàbá ẹ̀ ìyá Títílayọ̀ kù náà fi gbé Títílayọ̀ wá sínú tó máa dé náà fi dé sábẹ́òkúta tó wá dé Abẹ́òkúta nìyá yẹn ti ń rọ́wọ́ mú tó fi lè lọ Iléṣà. So Títílayọ̀ ń ṣe ọmọ Nàìjíríà dáìsọ àti kéèsì yẹn fi wáyé tí wọ́n fi sọ pé Títílayọ̀ báwo ló ti máa jẹ́ first lady kìíní kan tó fi ń bá ìyàwó ẹ̀ jáde pé kò ń ṣọmọ Nàìjíríà àwọn kan mọ̀ ọmọ dòrò àbẹ́ ní àníhàn kò dìbò. So àwọn kan wà tó jẹ́ pé èmi yìí in fact wọ́n ní travelling is part of education téèyàn bá rìnrìn àjò ó máa ń rí ríṣiríṣi like Ìjẹ̀bú gbóǹsì wọ́n relate mọ́ Kòtónú wọ́n ní village ní Kòtónú
tí àwọn ọba Ìjẹ̀bú-Igbó tí ò mọ̀ ń sìn tèmi pẹ̀lú yín bá lè ṣiṣẹ́ yẹn ń sìn àá máa béèrè lọ́wọ́ ọba ìlú gan kò mọ ìtàn tí mo tún sọ yìí. àwọn ìta Ìjẹ̀bú nílùú ibi tí mo wà yìí ní kò tó ń bí gbogbo náà ti wá tán fi sọ di ìta Ìjẹ̀bú. Kí ló fà tó fi jẹ́ ìta Ìjẹ̀bú ni pé Ìjẹ̀bú-Igbó tán ti wá àwọn ni wọ́n wá lé Orímolúsì Ìjẹ̀bú-Igbó wọ́n lé kúrò nípa pé ọba Ìjẹ̀bú-Òde tó gbẹ̀bọ̀dè fún ẹ̀gbọ́n ẹ̀ tó jẹ́ ọba Ìjẹ̀bú-Igbó nígbà tí ọba ètò lọ́ọ̀rìṣà bóyá tá a bá ríra. Okay. Tí wàá kí ẹ máa fẹ́ ti Wasiu Ayinde. Oh, that's good. I love that, sir. Ó ti yé sí. I love that, sir. Ọba Ìjẹ̀bú tó wà lórí oyè sí àmì prince èmi náà ìwọ́n máa ní máa wà ń kó yẹn nípa ọba ní pé kódà kò sígbà tí mi ní débẹ̀ mo dẹ̀ máa ń wúra mi pé I'm age of 65 years mo máa ń wò bíi bẹ́ẹ̀ pé 40 years ni mí so that means pé nǹkan yẹn ṣì máa kù. Kò sí sport tí mi lè ṣe wọn lójú mi you can go to my DM so you will see my picture there I can even show you many of my pictures. So start to mo rí pé mo ìṣú ní future. So I'm a very major in here mo dẹ̀ máa ń ra mọ́tò mò ń tà. Okay, wow, that's good. Share information to the ọkọ fún mi yìí. Iṣẹ́ tí mo ṣe. Thank you so much. Mo relate mọ́ IT ní Nàìjíríà mo relate mọ́ big men ní Nàìjíríà. Àbọ̀rọ̀ mi ò yẹ mi mú fóònù mi I'm a police membership too. Wow. I have my uniform I relate to big men in Nigeria. So kò ń ṣe pé bí a mò ń sọ̀rọ̀ àhesọ àbí kankan òun kọ́. Kò sí wàhálà sá. So púpọ̀ náà àwọn story like Michael Jemuga. Because tí wọ́n bá allow kí ó fi jọba ń sìn gbogbo ẹ̀ náà máa tẹríba fún wọn dẹ̀ nímọ̀ pé ẹni tí ò relate mọ́ wọn náà ń ṣe náà ń jáde náà allow. Irú àwọn ọba Ṣàgámù àwọn ọba Ìjẹ̀bú-Igbó instead kan dìde ń sìn kán tákù àwọn afọbajẹ yẹn wípé báwo ló kí ló ń ṣe kí ló tó bá jẹ́ síta lọ wà láyé tí ìlú Ìjẹ̀bú kan fẹ́ bàjẹ́ ó máa dìde ẹ wo báwọn ọba wa níjẹ̀bú ń ṣe ẹwọ́n tó ń ṣe relax tí wọ́n dá sí ókè tí mistakenly tí wọ́n bá tún lè fi Wasiu Ayinde ìjọba ìrìnbẹ̀ ń sìn ṣé Orímolúsì ò ní tẹríba fún àbí Àkàlìgbò rẹ̀ mo ní tẹríba fún so ó máa affect gbogbo àwọn lọ́ba yẹn nítorí pé ìgbà tó ń ṣẹlẹ̀ tó ń di rògbòdìyàn ẹ̀ dá sí ẹni kò kàn yín nígbà tó bá débẹ̀ tó ń pe meeting sí ṣe tí gbogbo yín tó ń pe meeting lọ́ba Ògùn state tóun náà yọjú ṣé ẹ̀ tẹríba fún. Because àwọn òjàlẹ̀ Ìjẹ̀bú náà kò ń ṣe Ìjẹ̀bú-Igbó kò ń ṣe Ìjẹ̀bú. Gbogbo Ìjẹ̀bú pátápátá lápapọ̀. So story tó fa Ìjẹ̀bú-Igbó lẹ̀gbọ́n Ìjẹ̀bú-Òde làbúrò bẹ́tọ́ láyé pé Ìjẹ̀bú-Igbó òun jẹ́ hunter that's why ẹ lè gbọ́ pé story kan mo tó fẹ́ sọ fún yín sí adé ìlú Ìjẹ̀bú-Igbó wọn ọ̀gbá nílé Ifẹ̀ o inú erin ni o. Inú bọ́lẹ̀ pé. Inú erin. Inú erin náà ti rí bíìdì tó ń fi ṣadé yẹn o. Like elephant lèmi nàbí. Adé ìlú Ìjẹ̀bú-Igbó inú erin lọ́nà Òru lọ́nà Ìjẹ̀bú-Òru náà ti pa erin àkọ́kọ́. Ìyẹn elephant. Wọ́n tó pa ìkan ní Ìtòwò nílùú Ìjẹ̀bú-Igbó ó jẹ́ erin méjì. Ó jẹ́ elephant méjì. Tó ti rí adé elephant méjì náà rí bíìdì tó fi ṣadé ìlú Ìjẹ̀bú-Igbó. Wow. Adé ìlú Ìjẹ̀bú-Igbó ò ṣe lè fẹ́ kò ń ṣe àti adé yẹn ń sìn ní adé àkọ́kọ́ tí Àwùjalẹ̀ kọ́kọ́ dé ìgbà tó ń ṣàárẹ̀ tó ń sick ló gbé fún àkọ́bí ẹ̀ tó lọ jọbi tó jẹ́ Orímolúsì pé kó gbé dání. Nítorí pé tí ọba bá máa tí tóun bá wàjà kóun gbé dání bá tóun ló ṣokùnfà adé tóun dé because Ìjẹ̀bú-Òde ò ládé nígbà yẹn lọ́hùn òde tí ì máa sí pé bóyá wọ́n gba adé láti ibì kan wá gbogbo yẹn ò tí ì máa ṣẹlẹ̀ ó ti yé ń sìn ní inú erin náà ti bíìdì adé bíìdì tó ń rí nínú erin náà ti bíìdì adé ìlú Ìjẹ̀bú-Igbó Orímolúsì. So àwọ̀ yẹn ó wà nílẹ̀ láti àṣẹ̀báyé ní ọba Ìjẹ̀bú-Igbó Orímolúsì fi ṣépè fún Àwùjalẹ̀ yìí pé kò ní bí ọmọkùnrin tó máa délédé ní òfin bí ọmọkùnrin tó fi wàjà. So gbogbo àwọn tó ń jọba ń Ìjẹ̀bú-Òde ń tèdè wọn ń ṣọmọ obìnrin wọn ń ṣọmọ ọkọ gan because àwọn ọmọ obìnrin tí Àwùjalẹ̀ bí àwọn olólùkọ odò Ṣẹ̀bórà odò Ṣẹ̀lú ìlú Mọ̀ṣìbí ìlú kan wà ní Ìjẹ̀bú tó ń pè ní Mọ̀ṣìbí àwọn náà fọ́nkálẹ̀ gbogbo agbègbè Ìjẹ̀bú-Òde. Ó ti yé ń ṣe aláwọn ọmọkùnrin yẹn
àwọn náà dẹ̀ wọ́n dẹ̀ ọ̀gá ìtọ́tẹ̀ tó sí. So it's a long story. Wow. So ẹ lè rí Agẹmọ Ìjẹ̀bú tó ń sì kó bá Agẹmọ Ìjẹ̀bú Òde kó bá wọn jókòó wọ́n jọ ṣépè fúnra wọn ni. So ọ̀tá ní Ìjẹ̀bú gbá àti Ìjẹ̀bú Òde. So àwọn fóònù kan wà tó yẹ pé púpọ̀ nínú wọn ò mọ̀ àwọn Ìjẹ̀bú Òde náà wọn ò mọ̀. Wọ́n kàn ní ìmọ̀ tó ń ṣẹlẹ̀ sí wọn. Ó dẹ̀ máa dà kéèyàn rí irun yín kéèyàn rí sójú. Tí mísẹ́kì bá wáyé irú ìsìn kan máa irú kí lórúkọ ẹ̀ Gbénga Daniel sì ẹ máa ní ọmọ Ṣàgámù sí ni Gbénga Daniel ló sọmọ Ṣàgámù ọmọ ìjọba bí ìjọba àbí òmù ọ̀sáìdì òmù àbí ìjọba ló ti wá. Ìgbà tẹ́lẹ̀ṣọ̀ yẹn dé ló sáré lọ ń kílèmù Ṣàgámù ló sáré lọ ra ilẹ̀ tán ní tí ilé ìjọ ẹbí Dàpọ̀ Abíọ́dún lòun fẹ́ wọ́n sí lẹ́gbẹ̀ẹ́ títì ló fi lọ sáré rà ló fi lọ ń kílèmù bàbá kan pé bàbá òun ni Daniel ní Ṣàgámù. So àwọn sórí kan wà tó yẹ pé ó yẹ kéèyàn máa wake up kó máa get àgbáyìkú lórí ilẹ̀. Wow. Ó ti yé sí. Thank you so much, sir. Thank you so much. So àwọn nǹkan wọ̀nyẹn kò tí ẹ̀ Èkó ló dàgbà sí Èkó náà dẹ̀bi sí. Wow. Ó ti yé sí. This is brilliant. Because tí àwọn obìnrin tó bá ti lajú sẹ́kọ̀ọ́ sí ni ríṣiríṣi ọkùnrin ló máa gbé wọn ló máa sọ wọ́n lẹ̀ ló máa gbé wọn tó máa sọ wọ́n lẹ̀. Mo kàn fọ̀rọ̀ yẹn pamọ́ síbẹ̀ yẹn ni o. Ó yé mi. Ìyẹn náà ló àfẹ́ ti yaba so. So iṣu ó ti yé sí. Ó yé mi dáadáa. Ní àmì nǹkan gbọ́dọ̀ máa bẹ́ gbogbo ìlú jù. Obìnrin tí èèyàn bá fẹ́ tó bá jẹ́ obìnrin Èkó á lè lẹ́fi lè sọ pé mo lọ́mọ àbí kinní kan ló ó ti yé sí. Ó yé mi. Wọ́n máa ń gbé wọn bẹ̀ wọ́n gbé wọn náà. Yorùbá tí mo sọ nǹkan ni àti bẹ́ẹ̀ lù. Bẹ́ẹ̀ lóun ló ń arọ́bìnrin lẹ́kọ̀ọ́ sí à ń fi friend ẹ̀ à ń tí kinní kan ó wá lọ lóyún fún wa kinní ẹ mọ gbogbo àwọn òórùn wọn yẹn. Adé dùn mọ́ mi nù tó bá lè rí. Àwọn ọmọ yẹn wá dàgbà tán wọ́n máa kílèmù ibi ìlú tí ò kì í ṣe ìlú wọn. Inú mi máa dẹ̀ dùn tó bá lè rí. Wọ́n máa dàgbò. Gan-an inú mi máa dùn gan tó bá ti lè rí sójú ṣá. No, I can send you many of my pictures. So I mean, no. Àfàlẹ́ mi ti kọ́ṣẹ́ clearing agent. I got my clearing agent 1984. Kẹ́lẹ́ mọ̀ pé mo ti pẹ́ lórí ilẹ̀. Then after ní Kòtónú tí mo tún wà ní Abacha àti kú Abíọ́lá ló sọ mí dèrò Kòtónú. Alhamdulillah mo tún ti ní passport ilẹ̀ yìí mo ti ìlú Ìjẹ̀bú yẹn ní ilẹ̀ yìí mo claim mo fi jọmọ ìlú bí mo fi ní passport mo gbowó mi. Tó dẹ̀ hard ọmọ ìlú èmi máa ń ṣẹ̀wọ̀n lórí ẹ̀. Ọmọ ìlú èmi ń bí láti gba passport wọ́n ṣẹ̀wọ̀n lórí ẹ̀ ká tó tẹ̀ pé kiri. It's a grace ni ibi tí mo dẹ̀ claim mo lè prove ẹ̀ dọ́là. So I'm from Ìjẹ̀bú wọ́n dẹ̀ gba ìtàn yẹn gan bí gan òtún yẹn tó ṣe àwọn àtàn yẹn fún wọn. Àwọn Ẹ̀gbá ló yá Dahomey ìgbà yẹn wọ́n jẹ́ Republic of Benin Dahomey ni wọ́n jẹ́ ńgbà yẹn náà yára wọn lò wípé káwọn lọ ja ogun níjẹ̀bú náà fi lé ọba Ìjẹ̀bú dànù ọba àkọ́kọ́ Orímọ̀ọ́sà àkọ́kọ́ ìgbà tó tẹ̀lé ó lọ Ilé-Ifẹ̀ ìgbà tó jẹ́bẹ̀ ni bàbá ẹ̀ ti wá ni wọ́n ní ọ̀fíìsì wá dá ló wá pe onífà yìí pé ókè tó bá jẹ́bẹ̀ kí onífà kó sọ ọ̀nà àbáyọ náà pé ṣé o lè fi ìyàwó ẹ̀ àti àkọ́bí ẹ̀ àti erin lóye ṣé o lè fi rúbọ ló fi padà sórí oyè ló fi di Orímọlúsì again. Àwọn tó wá jà fún yẹn tó lè dànù yẹn wọn ò kúrò náà wá lọ múlẹ̀ sí Ìta Ẹ̀gbá níjẹ̀bú lọ́nà ọjọ́. Táwọn tó bá lọ jagun ìdí èèyàn fi máa ní kí Amẹ́ríkà kó má wá jagun àbí kí tó bá wá jagun wọn ń kúrò nílùú mọ́. Ó ti yé ń sìn làwọn eléyìí náà kúrò nílùú mọ́. Ibi tí wọn ti kúrò nílùú mọ́ ni ibi wá ń pa wọn náà wá wá sí Benin padà. Nígbà oko kan wà nílùú nítorí níbi táwọn ti kúrò wọ́n ń gbin nǹkan bẹ́ẹ̀ àgbàdo wà ń bẹ̀ oúnjẹ pọ̀ bẹ́ẹ̀ wọ́n fi padà wá. Pípadà wá tí wọ́n padà wá wọ́n máa ń ṣe ìjọ mẹ́ta kò sí lé bẹ̀. Wọ́n á bẹ̀rẹ̀ sí ní kọ́lé kéréje ilé alámọ̀ nílé Fúlàní. So bàbá kan máa ń bá wọn wá bàbá yẹn jẹ́ bàbá Ìjẹ̀bú. So tó bá tó wá ní ìdíkẹ́ ìrọsí wọn á ní gòkè ẹ lọ sọ́dọ̀ bàbá Ìjẹ̀bú
ẹ lọ bá rẹ ẹ lọ sórí ìta bàbá Ìjẹ̀bú ẹ lọ ra kẹrìsì wá ẹ lọ sórí ìta bàbá Ìjẹ̀bú ẹ lọ ra kẹrìsì wá ní ìlú yẹn ní Kòtónú bí ló fi di ìta Ìjẹ̀bú ìta bàbá Ìjẹ̀bú ló ṣe ìta Ìjẹ̀bú gbóná ti wá. So this story ṣé kí mo sọ story yẹn fún àgbàlagbà bẹ̀ wọ́n lọ́mọ ìlú ni mí. So ṣé Wasiu lè pa ìtàn tèmi pa yìí because tí n bá fẹ́ claim ọba ń bí ṣe mo lè claim ẹ̀ because mo mọ̀ tán ìlú bí tán ti kúrò. Ok tí Wasiu náà sọ bí ibi tó ti ṣe ìtàn yẹn lásán tí mo dẹ̀ wá láti Ìjẹ̀bú Igbó ló ti tán tí mo tún jẹ́ ọmọ ọba ń bẹ̀. So that means pé ọba yẹn spirit ọba yẹn ń tẹ̀lé mi nìyẹn àgbẹ̀kọ́. Bẹ́ẹ̀ni. Àbẹ́ mọ̀ pé mo ní right ń bí nìyẹn. Bẹ́ẹ̀ni ẹ ti ní right already. Ìgbà tí mo ti jẹ́ kùsù tí wọ́n ti heritage wa àbí bá wọ́n ṣe lọ́wọ́ yẹn. Bẹ́ẹ̀ni. Ibi tí wọ́n ti wá tí mo lè sọ orísun wọn so that means wọ́n mọ̀ lè mi náà dẹ̀. Bẹ́ẹ̀ni. So I get my national ID card, my passport and everything. So ǹjẹ́ ti Wasiu Ayinde jọ bẹ́ẹ̀? Ìyá Síkírù Adétọ̀nà yìí dẹ̀ ọmọ Òkùnkùn Gbó ni. Ìyá Síkírù Adétọ̀nà is from Ìjẹ̀bú Igbó. Okay. Bọ̀dọ̀ ní sùúrù o. Is from Ìjẹ̀bú Igbó. Ìyá Síkírù Adétọ̀nà is from Ìjẹ̀bú Igbó, àbí? House mi ní ọ̀sẹ̀. Wow. Òun àti Michael Adenuga ó jọjọ́ ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò ni. That's why Michael Adenuga àti tẹ́ ẹ̀ bá wo Síkírù Adétọ̀nà àti Michael Adenuga yẹn á rí pé wọ́n jọra. Ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò ni Michael Adenuga àti Síkírù Adétọ̀nà. Méjì ilé ìyá. Ẹ sọ pé Ìjẹ̀bú Igbó àti Ìjẹ̀bú Òde pé wọn ọ̀rẹ́, àbí? Wọn ọ̀rẹ́ jọ ẹgbẹ́ rẹ̀ lọ anybody. How come? Láti ìṣẹ̀ǹbáyé. Báwo ni tìyá Síkírù ṣe wá jẹ́ débi kó wá bí Síkírù Adétọ̀nà tó fi wá jẹ ọba Ìjẹ̀bú Òde, ọba Àwùjalẹ̀? Nígbà tó ń ṣe òlọ́ba àkọ́kọ́, àlọ́ba àkọ́kọ́ gbàrà. Okay. Ní à ń sọ kó ń ṣe Adétọ̀nà eléyìí. Okay, ṣẹ̀ṣẹ̀ yé mi dáadáa ni. Foundation Ìjẹ̀bú Òde, everybody wa Ìjẹ̀bú Òde ni wá. Okay. Àkọ́bí bàbá yẹn ń sùn ló lọ jọba ní Ìjẹ̀bú Igbó. Bẹ́ẹ̀ni. Ló jẹ́ Orímolú. Olú Igbó náà ọlọ́dẹ ni Olú Igbó náà máa ń pè. Olú Igbó náà máa ń pè. Oko. Wọ́n ní bàbá Olúgbó ńkọ́, Olúgbó dà. Okay. Àkọ́bí ẹ̀ tó fi rúbọ yẹn, orúkọ àkọ́bí yẹn ò fi sínú àwọn olóyè tó lè jọba nílùú. Ògúnpakòdé, Ojúromí, àwa méjì káà ìjọba ń jẹ gbogbo nílùú. Ẹ̀ẹ́dẹ́ta àkọ́bí tó bí fi rúbọ yẹn nígbà tí yẹn ò lọ́mọ láyé. So Ojúromí àti Ògúnpakòdé ló jọba méjì yẹn. Olú Ojúromí lèmi wà sí. Wow, this is awesome. Nínú Ojúromí òun jẹ́ báwo Facebook mi Àrẹ̀mọ Sákárì Adéwálé. Lẹ́ ń jẹ́ ń bẹ̀. Ni wọ́n máa ń òun lẹ́ ń jẹ́ ń bẹ̀. Ẹni mo ń jẹ́ lórí Facebook mi. Wow. Níjọ́ tí ìyá mi dẹ̀ kú dẹ̀ rè ọba òkè sọ pé wọ́n dìde gbé ọ̀pá àṣẹ wá. Ìyá Adé náà máa ń pè é. Kápá wà ń dúró ń bẹ̀ nígbà tí wọ́n ń ṣe ìyá mi. Deputy Governor Sẹ̀fín Kàkà ìyá mi ni. Okay. Ìyẹn Sẹ̀fín Kàkà mo tún sọ o. Bẹ́ẹ̀ni, ó yé mi. Àbúrò ìyá ló jẹ́ sí mi. Wow. The long story. Ẹ ṣé gan ni Sàdádì. The long story. Àgbà ò ní tán lórí ilẹ̀ o. Ẹ ṣeun gan. Màá save nọ́mbà yín. Màá save nọ́mbà. Àbíkẹ́ bá program bá mo lè sọ díẹ̀ níwọ̀nba. It's not from Ìjẹ̀bú Òde. Okay, Daddy. So wọ́n fẹ́ ra ni. Gbogbo wa ní news kan lórí ẹ̀ ń sìn. Lẹ́yìn ìsìn mo tún ti rí Wasiu Adésànyà. Bẹ́ẹ̀ni. Táàdì ẹ̀ bá gbọ́. Bẹ́ẹ̀ni. Gbogbo láti Adésànyà yẹn ti wá. In fact, ṣẹlẹ̀ tẹ fún mi yìí, thank you so much. In fact, ẹ̀yin bàbá tẹ mọ kúlẹ̀kúlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n lélẹ̀, tẹ mọ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ tó ń fa gbọ̀ngàn jẹ̀bù lélẹ̀. Thank you so much. I'm grateful, sir. Wọ́n máa ṣe àwọn lọ́balọ́ba Ìjẹ̀bú lánàá wọ́n máa ṣe mistake tí wọ́n bá tètè dá sí o. Wọ́n bá jẹ́ kí Tinubu ò fẹ́ dá sí. Wọ́n mọ̀ Tinubu ò ní dá sí. Ṣùgbọ́n nǹkan kan tó Tinubu wò ní pé
ó fẹ́ dá sí ṣùgbọ́n òun wò ó pé election tó ń bọ̀ ní 2027 ta ló fẹ́ kọrin fóun nígbà tó ń bá fi jọba ń sìn ta ló fẹ́ kọrin fóun láti tó òun débẹ̀ so ìyẹn affect bàbá yẹn tó affect ẹ̀ títorí ẹ̀ tó ṣe yẹ̀ pé house pẹ̀lú ọ̀rọ̀ plane tó lọ dìmú yẹn wọ́n bá sọ́sẹ́ wọn ètò owó wò ó pé at least campaign ló ń bọ̀ yìí ta ló fẹ́ kọrin fáwọn ìbáṣẹ̀wọ̀n fi plane yẹn o ìbáṣẹ̀wọ̀n o Nàìjíríà lófin o wọ́n kàn jẹ́ pé wọ́n kàn fi àwọn condition kan fi release ẹ̀ ní condition ni ìjọba ń ṣe ọ̀nà ẹ̀ pé kó tètè lọ apologize lórí TV kó bẹ gbogbo jù ó Nàìjíríà ìtọ́jú ẹ̀ ni o. So ìgbà bí ẹ̀ ti kú ni àwọn àṣìṣe yẹn lẹ́nu tí kò kárí ẹ̀ pẹ̀lú àwọn obìnrin wọn bí wọ́n máa ráìjọ kò ń ṣe gbogbo obìnrin lèèyàn lè ráìjì. Bẹ́ẹ̀ni. Gbogbo obìnrin lèèyàn lè ráìjì. Bẹ́ẹ̀ni. Àwọn tí wà lórí ẹ̀ ẹ̀ẹ́dẹ̀ fàájì ṣùgbọ́n lọ sí ìṣà tí ò yẹ kó fojú rí wọ́n máa lọ sí fún un. Ọ̀dọ̀ ń pẹ̀lú akẹ́kọ̀ọ́ náà sí wọ́n ti jẹ́ ní misunderstanding bàbá yẹn tó kú àwọn ọmọ yẹn misunderstanding wọn ni pé wọ́n lọ ń ṣe kábíyèsí fún òun ló organize lady yẹn tó ṣe fún pé olórí ọmọọba ṣẹ́wọ̀n kọ́ ṣe kábíyèsí fún bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. Ní adétọ̀tọ̀ fi sọ pé báwo ni ṣé káyọ̀bá ti pé méjì ní Ìjẹ̀bú-Òde ní àdúrà òní so kò bá tiẹ̀ rárá nígbà tí kìíní yẹn lọ bá tiẹ̀ rárá bí téèyàn sí Ọlọ́run wà bẹ́ẹ̀ o a ní bàbá yẹn tí ò bá ń ṣe sickness yẹn tí kìíní yẹn tí Ọlọ́run fún lẹ́mìí gígùn ni wọ́n ti jọ ní kanta o olórí ọmọọba jẹ̀rẹ̀ kò ń ṣe táìtù honorary ni because wọ́n kàn fi qualify nígbà wọ́n mọ̀ pé Ọ̀túnba Ṣùbọ́mi ní Ọ̀túnba nítorí pé Olísà ò accept oyè tán fún Ọ̀túnba Ṣùbọ́mi yẹn kò accept ẹ̀ Olísà ò accept ẹ̀. So inú Olísà ò dùn àárín Adétọ̀nà àti Olísà àárín wọn ò dùn àárín wọn tó títí tí Àwùjalẹ̀ fi kú ló fi wá wọ́n pé lòun lè fún ló máa cover Ọ̀túnba tóun fún yẹn ló fi sọ́jú olórí ọmọọba. Okay, that's good. tó dà wọ́n á lè máa pè ní olórí ọmọọba òun ṣe táìtù náà. Bẹ́ẹ̀ni. wọ́n yẹ anybody náà lè pè olórí ọmọọba náà. Bẹ́ẹ̀ni. It's not a title ṣùgbọ́n mi ló kọ́kọ́ jẹ́ òun dẹ̀rẹ́ ìyàwó bá a ṣe gbọ́ bá ń ṣe sọ ni wọ́n ṣe ń gbọ́ ìyàwó Síkírù Adétọ̀nà ló fi lọ fún 20 million. Tó fi lọ jẹ oyè yẹn Bọ́lájí Bàsíà ló dẹ̀ tí débẹ̀ yẹn ìyẹn ló fún ní Ghana yẹn. So ó mọ̀ọ́mọ̀ sọ̀rọ̀ yìí pé àwọn aláàfà wọn á gẹnu sí ọ̀dọ̀ òun wọn lọ sílé bàbá òun. Níbo lè bàbá òun ní kìdìpọ́tẹ̀ àwọn àgànù sí. Níbo lè bàbá òun dé. Ó mọ̀ọ́mọ̀ stay lo kinní yẹn ó ti yé sí. Ó yé mi. Ó mọ̀ọ́mọ̀ lo system yẹn Wasiu lágbárí gan ẹni tó ń fọ̀mù orin tó ń dùn ó wà intelligent ẹni tó ń fọ̀mù tó ń dùn intelligent person ló ń kọrin ẹni tó wà intelligent ló ń kọrin ẹni tó bá kọrin tí ó fi kíara ẹ̀ gbọ́ tí ò dùn á padà náà àmọ́ yẹ àwọn tó kọrin tí ò dùn Abíọ́lá kọrin kò dùn ṣé kò continue ni Moshood Abíọ́lá ó kọrin rí náà. Wow. Go back to the history. Go back to the history. Láyé àtijọ́ àwọn tó try orin tí wọ́n rọ́wọ́ mú wọn padà ni. So Wasiu Ayinde wà intelligent. Ó mọ̀ lo wọ́n wá ganu sílé òun wọ́n sì lọ ganu sílé bàbá òun. Orí ìtẹ́lọ́bi sí kí lorúkọ ọba tó bí Ṣàdíà. Now 1957 tẹ́lọ́bi yín tó bá yẹ pé máa wọ school give or take 6 years old. Rírú ẹ̀rí 7 years old. Ọmọ 1957 lẹ pèrè yín. Ta ní ìyá Wasiu wà láyé ẹ jẹ́ ká fún wọn ní 100 years old. That means pé 1925 ni wọ́n bí ìyá Wasiu. Kí ni orúkọ ọba tó bí Ṣàdíà sórí ìtẹ́? Ṣàdíà ọmọ Akérédolú ni orí ìtẹ́ lọ́bi sí. 100 years old. Tá bá yọ kúrò nínú 2025. Ó máa jẹ́
1925 ṣé ọba tó bí Sàdíà ò lórúkọ ni? Kí lorúkọ ìlú tí wọ́n ti bí Sàdíà? Wasiu Ayinde Ọmọgbọ́láhàn. Wọ́n ní tí ṣìgìdì bá fẹ́ tẹ́ á ní kí wọ́n gbé òun lọ sí odò lọ wẹ̀. Àwọn Yorùbá dẹ̀ ní alábòsí á lówó, alábòsí á bímọ, alábòsí á kọ́lé, ṣùgbọ́n àtúbọ̀tán alábòsí kò ní dáa. Tẹ́ parọ́ pé Ansarudeen grammar school ẹ lọ sí Ansarudeen rárá torí pé kí ni pass common entrance pé orin nìkan òun ni getaway yín mọ bó ṣe ń hùwà láwùjọ mọ bí wọ́n ṣe ń sọ̀rọ̀ ẹni tẹ́ bá lọ sọ́dọ̀ obìnrin tó bá bímọ fún yín máa bọ́ ṣọ́lẹ̀ bọ́ bàtálẹ̀ kó wọn àtọmọ ẹ̀. That is a wayward statement. ẹ̀yin tèmi ẹ wò ó dójú ẹ̀ báyìí o. Balógun Èkó àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti lọ ṣe research lórí ìtàn ìgbésí ayé Wasiu Ayinde àti ìyá rẹ̀ pẹ̀lú bàbá rẹ̀. Ẹ wò ó, ẹ farabalẹ̀ kẹ́ wo fídíò yìí láti bẹ̀rẹ̀ títí dópin. Ẹ má gbàgbé ẹ wo ibi tán kọ subscribe sí yẹn, ẹ kílìkì lórí subscribe button. Ọ̀fẹ́ ni subscription, ọwọ́ yín tẹ̀ fi ń bá wa tẹ subscribe button yẹn ní orúkọ Jésù ẹ ò ní fi gbé ọmọ sin o. Dìbò lẹ́gùn mo rí yẹn dájú. Labalábá tó dìbò lẹ́gùn ayé ẹ má dalẹ̀kùn láìpẹ́ yìí ó dà lákìsà nínú aṣọ. Ṣẹ̀mọ̀pá kéèké ìyẹn ò ṣe gbé sábíà. Ẹni tó dánrù ẹ̀ wò níjọ́ sí ara mi níṣe ló jọ́lọ́hùn ìpè ẹ̀yìn ara wa. Lẹ́kṣọ̀ ṣaláhùn ṣe kì í ṣe já o. Lẹ́kṣọ̀ ṣaláhùn ṣe mútàkàdá kẹ́mu gègé kẹwàá gbòòrìn tó mọgbọ́n dání tèwé tàgbà o. Mọ̀gbọ́n làwọn gbọ́ pọ́n ládé ẹwà gbòdù o. Wèsẹ́bọ̀ yìí ti dọba orin. Alhaji King Wasiu Ayinde Ọmọgbọ́láhàn. Wọ́n ní tí ṣìgìdì bá fẹ́ tẹ́ á ní kí wọ́n gbé òun lọ sí odò lọ wẹ̀. Àwọn Yorùbá dẹ̀ ní alábòsí á lówó, alábòsí á bímọ, alábòsí á kọ́lé, ṣùgbọ́n àtúbọ̀tán alábòsí kò ní dáa. Irú yín òun ni Barrister fi kọrin pé kì í gbọ́ kì í gbà, ìbínú oríṣiríṣi, gbogbo ibi tó bá dé ó máa ń fi owó ẹ̀ ó máa fi ń dá wàhálà lẹ̀ ni. Ìdí tí ń ṣe sọ pé ẹ fẹ́ dá wàhálà lẹ̀ lórí ọ̀rọ̀ Àwùjalẹ̀ yìí ni torí ẹ fẹ́ fi rán oró ni, kò sí nǹkan tí ẹ fẹ́ fi ṣe, ẹ kò fẹ́ rán oró. Ṣé mọ̀ pé tó bá yẹ pé wọ́n ti gọ̀ fún yín ní sọ̀lọ̀, ọmọ sọ̀lọ̀ lẹ̀ bá máa pera yín lọ́jọ́ ìní o torí gbájú ẹ̀ tẹ lò fún late Kabiru Adélàjà tẹ parọ́ pé Ansarudeen grammar school ẹ lọ sí Ansarudeen rárá torí pé kí ni pass common entrance class 2 òun dẹ̀ ni ẹ ti kúrò ní school. Ẹ máa ń wu ìwà bí ẹni tó wà autistic, ẹ máa ń wà bí ẹni tó ní autism. Ìdí tó fi jẹ́ pé orin nìkan òun ni getaway yín. Mọ bó ṣe ń hùwà láwùjọ, mọ bí wọ́n ṣe ń sọ̀rọ̀. Ẹni tẹ́ bá lọ sọ́dọ̀ obìnrin tó bá bímọ fún yín máa bọ́ ṣọ́lẹ̀ bọ́ bàtálẹ̀ kó wọn àtọmọ ẹ̀. That is a wayward statement. Irresponsible person ló máa ń wu irú wà yẹn. Bọ́ bàtálẹ̀ sọ́dọ̀ obìnrin yẹn kó wọn àtọmọ ẹ̀. Ẹ ń disgrace àwọn ọmọ yín káàkiri. Ṣé láwọn tí wọ́n máa ń bá yín sọ̀rọ̀ orí wọn ò pé àwọn tó jókòó tì yín tẹ́ ẹ̀ sọ pé Sàdíà ọmọ orí ìtẹ́ ni. Ọmọ 1957 lẹ pera yín. Ta ní ìyá Wasiu wà láyé ẹ jẹ́ ká fún wọn ní 100 years old. That means pé 1925 ni wọ́n bí ìyá Wasiu. Kí ni orúkọ ọba tó bí Sàdíà sórí ìtẹ́? Sàdíà ọmọ Akérédolú ni orí ìtẹ́ ló bí sí. 100 years old tá bá yọ kúrò nínú 2025 ó máa jẹ́ 1925. Ṣé ọba tó bí Sàdíà ò lórúkọ ni? Kí lorúkọ ìlú tí wọ́n ti bí Sàdíà? Ṣé ìlú Péjú Èkìtì ló ń jẹ́ ní 1925? Torí àwọn tẹ́ máa ń bá sọ̀rọ̀ wọn lè béèrè question ní ọwọ́ yín. Orí ìtẹ́ ló bí sí. Kí lorúkọ ọba tó bí Sàdíà? Now 1957 tẹ́ ló bí yín. Tó bá yẹ pé máa wọ school give or take 6 years old. Àrírú ẹ̀rí 7 years old. So ẹ jẹ́ ká sọ pé by 1964 ẹ ti wọ primary school. Tẹ́ bá lò 6 years kú 1964 yẹn, ó mì pé by 1970 ó yẹ kẹ́ ti wọ secondary school. Ṣùgbọ́n wọ́n ní ẹ fail common entrance. So kò sí school kankan tó ready láti gbà yín.
Segegre ò lè gbà yín, Methodist ò lè gbà yín, àwọn better school bíi St. Finbar's College, Baptist Academy, Eko Boys High School kò sí ètò lè gbà yín torí nígbà yẹn wọ́n máa ti ń kọ́ school tẹ́ máa lọ tẹ́ bá parí common entrance. Àwọn unapproved school náà bíi àwọn Lateco, àwọn Westco, St. Timothy àti Niger Paco, Niger Peco tẹ́ ń pè ní Niger Paco nígbà yẹn kò sí kankan tó lè gbà yín níbi tẹ́ fẹ́ẹ̀lì dé. Ìdí tí màmá yín ṣe mú yín lọ sí Ìjẹ̀bú Ìṣíwọ̀ nìyẹn tẹ́ lọ bẹ̀rẹ̀ class 1 pẹ̀lú wọn ní Ansarudeen High School Ìjẹ̀bú Ìṣíwọ̀. 1972 ni wọ́n dá Ansarudeen High School sílẹ̀, so by 74 lẹ wọlé ní class 1. Class 2 September tó gbọ́lúdé lọ́mọ́ lẹ fi di ẹni tí ó wà ní ẹ̀yìn Dr. Sikiru Ayinde Barrister. Barrister dẹ̀ sọ wọ́n ní whisky làwọn máa ń pè yín, ṣẹ́mẹ́ni tó ń pè whisky ajá ẹni tó ń jẹ́ whisky nìyẹn. So Barrister tó ń sọ pé ọmọ òun ni yín, ṣé 9 years ni Barrister gbà lọ́wọ́ yín ni, because at the time tẹ́ bá kúrò ní school from calculation ọmọ tó bí 1957 age 17 lẹ kúrò ní class 2 nìyẹn o. Ṣé class 2 17 years old tó yẹ kó ti máa ṣe tán ló máa kúrò ní school ní class 2? Ẹ lọ rò dáadáa torí àwọn tẹjọ gbé ní Dùmágbò lọ́ọ̀kan NEPA níbi ilé àwọn alàgbé mo ti bá wọn sọ̀rọ̀ o. Àwọn tẹjọ gbé àǹtí Ìyábọ̀ tí màmá wọn ta bèbí ní Dolúwo mo ti bá gbogbo wọn sọ̀rọ̀ o. Wọ́n ní ọkọ màmá yín bàbá òyìnbó òun ló wá láti Ìjẹ̀bú Òde pé ọ̀dọ̀ wọn ní gbogbo àwọn ọmọ Ìjẹ̀bú tó bá wá sí kò máa ń wà. Bóyá ibẹ̀lẹ̀ ti pík orúkọ anífowóṣe tẹ̀tílé ò pé bàbá yẹn ló bí yín torí mi ò fẹ́ àzùn pé ẹ̀ mọ bàbá yín. Ọkọ Ṣàdíà ìyá Wasiu ló wá láti Ìjẹ̀bú tí wọ́n ń gbé lẹ́gbẹ̀ẹ́ ilé àwọn alàgbé. So ilé yín ní Dùmágbò lọ́ọ̀kan NEPA tọ́lẹ̀ ń gbé wọ́n ní gbogbo bẹ̀ lẹ́dàrú àsọmọ́ Kekere wọ́n lè tẹ̀lé Lékan ọmọ Dàróṣà lọ sí Dolúwo. Kí lẹ ṣe ń bẹ̀? Wọ́n ní obìnrin 4 ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ mú láàrin sákù yẹn tẹ fún lóyún. Ẹ fẹ́ Síkírá, ẹ fẹ́ Bọ́láńlé àbúrò Tọ̀yọ́bọ̀, ẹ fẹ́ Káúsárà, ẹ fẹ́ Ṣaléwá. Kí lẹ tún wá ṣe? Ẹ tún padà lọ mú Fétíà ọmọ Máṣà tó yẹ pé wọn àti Síkírá ọmọ ẹ̀gbọ́n àtàbúrò ni wọ́n, obìnrin 5 lẹ́yìn nìkan fún lóyún nínú sákù kan náà. Ṣérú yín ló yẹ kó mú kó fi jẹ ọba. Aláàjì ẹ ní ìwà ọmọlúàbí ní ara, gbogbo nǹkan tó sọ̀rọ̀ ǹdí yín fraud ni. Ẹ sọ pé yín àtàwọn Chancellor Pelewura ẹjọ́ ṣiṣẹ́, certificate wo lẹ fi ṣiṣẹ́? Torí ìgbà tí Dr. Wahab Dosunmu tí wọ́n mú gbogbo àwọn ọmọ Èkó tó fún wọn ṣẹ́ wọn ò lè fún yín torí pé ní certificate orin ilẹ̀ ń kọ́ kiri. Wọ́n ní ìgbà tí ẹ lọ sí Ìṣíwọ̀ àwọn Olúkẹ́yìndé tẹgbé ní ọ̀dọ̀ wọn wọ́n lẹ́ẹ̀kí lọ class pé ìlú lẹ máa ń lù kọ́lọ́ ń fọrùn kẹ Olúkẹ́yìndé. Mo ti ṣe research yín dáadáa o. Ẹ lè jẹ Àwùjalẹ̀. Wọ́n ní ilé tó bá ń gbòòrò ọmọ àlénú ilé yẹn ò tí dàgbà ni. Wọ́n lẹ ti gbé wọn lọ court. Wọn ò tí ìjọba, wọn ò tí select ẹni tó máa jọba, ẹ̀yin tí ń gbé wọn lọ sí court. Ṣé àpẹẹrẹ dáadáa nìyẹn? Ẹ fẹ́ tú ìlú torí pé kò ń ṣèlú yín. Aláàjì ẹ má dá wàhálà lẹ̀ o. Mo ń sọ fún yín ẹ má dá wàhálà lẹ̀ o. Torí wọ́n ní tí ṣìgìdì bá fẹ́ tẹ́ á ní kí wọ́n gbé òun lọ sí odò lọ wẹ̀. Ẹ kì í ṣe ọmọ Ìjẹ̀bú, ẹ tọmọ wọn bẹ̀, wọ́n ti bọ́ta, wọ́n ti denounce yín, wọ́n láwọn ò mọ̀ yín. Ẹ tọ́ka sí ilé tó ti bí yín. Ẹ yé parabulate kẹ́ yé máa sọ jákujàku àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ. Kí ló dé tẹ́ ṣe lè débẹ̀? Wọ́n lè ń kọ lẹ́tà. Kí ló dé tí ẹ ṣe lè lọ sí ibẹ̀? Àwọn àfáà tẹ́yìn ibú pé wọ́n wá ganu sílé bàbá yín. Àwọn èèyàn ò mọ̀ yín dáadáa ni pé nǹkan tẹ́ bá ti fẹ́ ṣe ẹ máa ti ń plan ẹ̀ ni. Kí ló dé táwọn aláàfáà tó ṣe máa lọ sílé bàbá yín? Ṣé màmá bàbá yín ló kú ni? Ṣebí ìyá Wasiu ló kú? Ilé ọmọ olókùú ṣá ló máa wá. But ẹ̀ ń dọ́gbọ́n rẹ́gísítà Fìdípọ̀tẹ̀. Àwọn àfáà wọn lọ sílé bàbá mi ní Fìdípọ̀tẹ̀. Kí ló ṣe ilé mi ni wọ́n wá ganu sí? Ṣé ìyá bàbá yín ló kú tó ṣe máa lọ lé bàbá ìyá ọ̀dọ̀ bàbá yín ni? Ṣebí ìyá yín ló kú ilé títí yín lọ́mọ wá but tó pé fẹ́ rẹ́gísítà Fìdípọ̀tẹ̀ yẹn
lẹ ṣe fi àwọn àfà lẹ ṣe fi pa ṣe rí pé ìyá ẹ̀ ń jẹ yín ẹ dẹ̀ máa ṣe kí ni ẹ máa tẹ. gbọ̀ngbọ̀n yín. àkọ́kọ́ mo láì submission yín Yorùbá máa ń sọ pé ẹni bá sọ̀rọ̀ òun ló fẹ́ mọ̀ díẹ̀ ṣé wọ́n pẹ́ ní fìdí pọ̀tẹ̀ ni Wasiu ti wá ṣé a ní fowó ṣe wà ní fìdí pọ̀tẹ̀. ẹ máa gbọ́. ẹni sùúrù yes or no mi ò gbọ́ kankan ẹni sùúrù yes or no. máa dàrú lọ̀rọ̀ yes or no. ṣé ẹ̀ ń jẹ́ ìsìn tí mo sọ sí. ok ẹ jẹ́ àgbàgbé yẹn. ìgbà tó jẹ́ òtún bá fìdí pọ̀tẹ̀ ẹ̀ sọ pé kò ní. ẹni sùúrù mo ti gbọ́ yín easy second question rẹ. òun náà ṣẹ́rí anything téèyàn bá ń sọ ẹja máa bẹ̀rù. mo ti gbọ́ yín bí ò bá yá kíù second question mi mo fẹ́ béèrè kẹ́lẹ́ answer together. ó ti jọ ó kọjọ tó pa kó tó jẹ. ok mo ti gbọ́ yín àti gbọ́ yín Mr. Easy second question rẹ ẹni sùúrù. Mr. Easy. ọ̀tẹ̀ tẹ́ ń gbélé ẹ máa gbọ́ ọ̀tẹ̀ tẹ́ ń gbélé yìí ọ̀tẹ̀ yẹn. ẹ má bínú dáadáa ọmọlúwo lẹ́yìn ọmọlúwo ní ìlà ọmọlúwo ní. èmi Ọ̀yọ́ lèmi. Ọ̀yọ́ ní ẹnu nínú Aláàfin àti Ọ̀yọ́ ta lẹ̀gbọ́n náà méjèèjì. Ọ̀dọ̀fin Aláàfin Ọ̀yọ́. nínú Aláàfin àti Ọ̀dọ̀fin Aláàfin ìgbọ̀ngàn Ọ̀dọ̀fin Aláàfin. ẹ jẹ́ n béèrè second question mi Sister Maureen kémi tó dákẹ́ brother mi Mr. Easy this is my second question. ọlábísọ́lá ní sùúrù ẹ bá waste question yìí náà wọ́n ti dáhùn fún mi bí wọ́n nínú Aláàfin àtọ̀ níta lẹ̀gbọ́n. ẹ kúrò bí ìlú apẹ́tì ẹ ń bá àwọn tó bá wà pẹ́ẹ́tì. ẹ ti yọjú ní ẹ máa yọjú lórí ìlú. wọ́n ti dùn béèrè fún yóò jẹ. ẹ yọjú lórí ìlú. ó jẹ́ olórí ilé kan ó jẹ́ olórí fìdí pọ̀tẹ̀. ikọ́ tá a bèrè kọ́lẹ̀ dáhùn. ẹ gbọ́dọ̀ tó ń gbà yẹn nísìnyí lẹ wá ń jáde pé òun tó mọ̀ jẹ́. Ọlọ́run fìdí pọ̀tẹ̀ ẹ̀ ló ṣe ẹ lọ sọ fún pé kò lè jẹ́ á ní fowó ṣe ò lè jáwùjáde. ìyá ọba ẹjọ ní sùúrù náà. second question mi ò lè aṣáájú ẹ ní sùúrù aṣáájú ẹ má go too far aṣáájú ẹ má go too far Mr. Easy my second question is this my second question Misola ẹ má ti waste question yóò máa dùn mí o. ẹ jẹ́ n waste ẹ jẹ́ kọ́ dá wa lóhùn ilé nínú Aláàfin àtọ̀ níta lẹ̀gbọ́n question tó simple ní káwọn náà sáré fi lé wọn ṣeré. ṣé topic tá à ń sọ nìyẹn. inú ẹ̀yẹ kọ́ dá wa lóhùn torí ẹ̀ tó mọ̀ bẹ́ẹ̀ ṣe kí sọmọ Ìjẹ̀bú náà. topic tá à ń sọ mo ò ní láti jẹ́ ọmọ Ìjẹ̀bú lórí àbí. nígbà táwọn ọmọ Ìjẹ̀bú sọ̀rọ̀ tẹ́yìn àtọ̀ ọmọ Yorùbá òun ni mí. ẹ lè sọ pé yíyan kan òun ṣe ọmọ yín. ó jẹ́ ọ̀tún bá ilé yẹn. ọ̀ní lórí ọba ọ̀ní ó jẹ́ ọ̀tún bá ilé lórí ọba kábó lórí ọmọ balẹ̀. ẹ jẹ́ n béèrè question Mr. Easy ẹ ní sùúrù kò fàjà ẹ ní sùúrù Mr. Easy ẹ take easy kò fàjà ẹ ní sùúrù this is my second question kí ni family tí wọ́n ní ìdílé ọba náà ti wá kí ló kàn wọ́n. Good. This is my question. Gbogbo àgbà la wà lẹ́nẹ̀ àdẹ̀gbọ́n kọ̀tẹ̀ sọ. Wasiu no fit pọ̀tẹ̀ ọ̀nà ti wá. Which is àní fowó ṣe. Okay, ẹ mention ṣẹlẹ̀ mention kò sẹ́. Ẹni sùúrù. Like you now, I don't know what your son is. You can belong to a royal family. Mo ti gbọ́. Doesn't matter pé orúkọ bàbá yìí yẹn ti jẹ́ branch of that family. Ẹni sùúrù sà. Murder case tó wà lọ́rùn Aláàfin Ọ̀yọ́ níbo lẹ́yìn ọjọ́ ẹ̀sìn. Wọ́n ti rí yanjú. Ẹ máa gbọ́. Ẹ jẹ́ n béèrè question mi náà. Mr. Easy ẹni sùúrù ẹ answer question mi sà ẹ má bínú sà. Ẹ má fi ọ̀rọ̀ ẹ má fi ṣe àpárá ọ̀rọ̀ àpárá kọ́lá. Ẹni sùúrù sà ẹ jẹ́ n sá pẹ̀lú question mi. That we all can learn. Mr. Easy this is my last question sir. Ẹni sùúrù sà. Ṣé ẹ mọ orúkọ family orúkọ seven family tó ń joyè ní ìdílé yẹn. So possible this is my question sir. So possible kẹ́ni fìdí pọ̀tẹ̀ kó jẹ́ àní fowó ṣe. Ìwọ náà ló tún jẹ́ Adésanya. So possible kó jẹ́ two name from different royal home. In tó sọ according to him tó sọ ní ìka. Ẹ gbàgbé according to him. Ẹni sùúrù sà ẹni sùúrù náà. Ẹ ti bèrè question lọ́wọ́ mi. Do you want to probate and answer àkọlẹ̀ ń fi ilẹ̀ náà. You ask me a question when I respond to you. Why are you people like this? Adebaniro said it's possible. We die here fast lẹ́ bá sọ̀rọ̀ o. Ẹ múra dáadáa o. We die here fast ni ẹ bá sọ̀rọ̀ o. You have already asked me a question. Yes, sir. Let me answer to your question. Yes, sir. His father's mother, Baba, ìyá bàbá ẹ̀, is Fusegua. That's what he said. Okay. Ṣé wọ́n bèrè kíní kan lọ́wọ́ yìí sà? Tẹ bá sọ bẹ́ẹ̀, ṣé possible mi ò mọ orúkọ yìí o? Kẹ máa jẹ́ ànífowó ṣe pẹ́ tí wàá lọ fi Adésanya ànífowó ṣe sórúkọ sọ́ni mi together. Èmi ò rí gbogbo ìyẹn, èmi ò rí ibi tó ti sọ fún òun.
kò ládé sọ̀yà fún rẹ̀. Oh, he did. He's on the right top. Ẹ sà tẹ́ bá mọ̀ nǹkan ẹ kì í fà tí í sà náà. No. It was signed. Everybody knows he's an Ifowose. mo ti sọ fún yín lẹ́ẹ̀kan. It was signed. òun ló wí wíjà bẹ́ẹ̀. yẹ fàṣìlẹ̀ bá sọ̀rọ̀. Kò sẹ́ni tí ò mọ̀ yẹn. Ṣé bá wọn sọ yìí dé? Adesoye as well. Ó bẹ̀ And he tó ń pé signed the letter. ìyá bàbá òun ó ní ìyá tó bí bàbá òun. Ẹni ìyẹn kọ́ là ń sọ easy ìyẹn kọ́ là ń sọ ẹni tó bá sùúrù. jẹ́ ìyá bàbá ẹ̀ jẹ́ family ọ̀rọ̀ Easy. Adesanya lọ. What can you do about that? Easy. Can you bear Adesanya and also be an Ifowose at the same time? Láì ṣe obìnrin. Tọ́lá ẹ jẹ́ ìròyìn lọ́wọ́ ọba àtà ló bí bàbá Wasiu ọ̀rọ̀ ti parí ọba àtà ló bí. Anyway, that's just my submission. We cannot gbogbo wa ò lè sùn. Okay, Sister Maureen, ẹ jọ̀ọ́ nǹkan tẹ̀mí ṣe wá sókè. I just want to quickly say this. Okay, ma, Sister Yola, go ahead. Ma. Nǹkan tí mo fẹ́ ká clarify ni pé Wasiu kì í ṣe ọmọ Ìjẹ̀bú yẹn kò sí èmi ò rò pé òótọ́ wà nù yẹn. Mo fẹ́ sọ nǹkan tó ṣẹlẹ̀ fún yín ní 19 tẹ́nì yìí ṣì wà ní. ní láìkẹ́ even kó má jọmọ bẹ̀ ó ti claim bẹ̀ wọ́n dẹ̀ ti accept ẹ̀. Even kó má jọmọ bẹ̀. Tẹ́ ẹ bá accept ẹ̀ nífẹ̀ẹ́ jọ lórí ọmọ ọba so wọ́n wọ́n ti accept ẹ̀. ṣe kálẹ̀ náà táwùjá lẹ fún bàbá. nínú olùfà wọn ni pé ẹrú níjọba kọ́mọ tó jẹ kí lẹ̀ ń sọ yìí. ẹrú níjọba kọ́mọ tó jẹ. Nǹkan tí mo fẹ́ sọ ni wípé ṣáà kí nígbà tí mo fi show interest lẹ́yìn kan rí pé bóyá controversy nípa bóyá ọmọ Ìjẹ̀bú àbí kò ń ṣe ọmọ Ìjẹ̀bú from a place of nǹkan tí èmi mọ̀ ní 1991 ṣẹ́rí mo wà privy láti mọ information wípé ìgbà tí Wasiu fún Adéọlá Kújọrẹ̀ lóyún tó bí Yọ̀mádé ṣẹ́rí bàbá Adéọlá yẹn ọmọ Ìjẹ̀bú tó yẹ pé ó fẹ́ lè jẹ́ pé bóyá wọ́n jọba ní side ọ̀dọ̀ wọn but mi ò ní impact yẹn nígbà tí Adéọlá lóyún ó wà ní school nígbà yẹn poli kan ní bóyá mímọ̀ bóyá ó ṣàwà ní poli nígbà yẹn bàbá yẹn wá wò wípé ọmọ òun fẹ́ mọ ẹni tó lóyún fún even though he didn't like the fact that kó wà ní school ó gbóyún nígbà tó máa dé Jẹ̀bú ó kọ́kọ́ find out pé Wasiu ní number 2 okay ibo ni ilé wọn ó wá lọ ṣe wọ́n wá lọ ṣe ìwádìí yẹn wọ́n wá ní pé bàbá ẹ̀ pé ọmọ Ìjẹ̀bú ni ọmọ Ìjẹ̀bú Òde pé ata ni bàbá ẹ̀ ń lọ kódà àfin ni bàbá Wasiu. wàhálà dé o. pé kò kí n sọ ọmọ Ìjẹ̀bú yẹn kọ́kọ́ gbàgbé nǹkan tẹ́mi kọ́ fẹ́ mọ̀ ní tí mo kọ́ fẹ́ báyọ̀ ni pé Wasiu lè wà láti dé tó yẹ pé wọn. ẹ lè yé ètò ẹ lè má láì jẹ ẹni yóò sọ̀rọ̀ HID o ṣáà tó mo fẹ́ wọ̀ ẹ́ Àbínà ni bàbá ẹ̀. Ayọ̀lá ẹ pè ní bọ́ọ̀fù Àbínà ni wọ́n pe bàbá Wasiu nígbà tó lọ ṣèwádìí yẹn nípa pé tani Diola tẹ̀fẹ́ fẹ́ pé ó ṣàǹké gbà yẹn pé òun fẹ́ fẹ́ Wasiu bàbá ẹ̀ kọ́kọ́ yarí pé ọmọ alágbe ok nígbà tó ọmọ ẹ̀dẹ̀ ṣe ń tẹnu mọ́ wọn wá ní ẹ̀tẹ̀ jákà lọ wádìí ilé ẹ̀ ní Ìjẹ̀bú Òde nígbà pé Ìjẹ̀bú Òde náà làwọn Diola ti wá ní àwọn Kújọrẹ̀ níjẹ̀bú Òde so nígbà tó wá lọ ṣèwádìí yẹn ni bàbá yẹn wá ṣèwádìí wọn wá ní pé bàbá ẹ̀ pé lóòótọ́ ni ọmọ Ìjẹ̀bú Òde ni o ọkọ tí mo ṣe mọ̀ wípé bóyá bàbá yẹn ló ṣe faramọ́ pé kó wá fẹ́ Sister Yola ṣọmọ Ìjẹ̀bú ni. bẹ́ẹ̀ mi ò mọ̀ bí tọ́sí bàbá ẹ̀ gbọ́dọ̀ tẹ́mi wọ́n fẹ́ fàyọ̀ wípé tó bá jẹ́ pé ọmọ ìdílé ọba ni Wasiu bàbá yóò ní sọ pé kọ́mọ yẹn má fẹ́ wá Sister Yola ẹni sùn ṣé mo lè gbé question kan lọ ṣọmọ Ìjẹ̀bú ni. èmi ò kí n ṣọmọ Ìjẹ̀bú mo kàn sọ fún ife I was free to that information. mo fẹ́ bèrè kíní kan báyìí ẹni tó bá lè tọ́ka sílé bàbá Wasiu gangan Ìjẹ̀bú Òde kó jáde síta. ó lè má gbé ẹ̀bọ̀ ṣàpẹ́ kan ti ṣẹlẹ̀ 1989 ṣàpẹ́ kan ti ṣẹlẹ̀ 9 ṣẹ́rí nǹkan tẹ̀ ń fẹ́ mọ̀ ni pé ṣẹ́rí bàbá Wasiu ó dàbẹ̀ ni pé kò lórúkọ níjẹ̀bú bàbá Wasiu gangan kò lórúkọ wọ́n nígbà tí Wasiu ń dàgbà ó ṣe fún àwọn tó lórúkọ ó jẹ́ lápáláwọ̀ kan. ta ló sọ bẹ́ẹ̀ fún ìyá Sister Yola ìyá ẹ̀ ti lówó lọ́wọ́ o ìyá ẹ̀ taṣọ náà. àní nígbà yẹn way back then nígbà tí mo sọ yìí Wasiu olówó tó nísìn I'm talking of 89 99. ọdún wo ni bàbá Wasiu kú. àmì ìlè dáhùn yẹn lórí ìdè nípa ọlọ́wà di ìdílé wọn ìlè dáhùn yẹn torí pé ìyẹn Wasiu kan jẹ́ kẹ́yìn ọmọ bàtí bàbá ẹ̀ torí pé bàbá ẹ̀ dàbẹ̀ pé kò lórúkọ ẹ máa ẹgbẹ́ tó sọ ni mo ní bàbá ẹ̀ wọ́n ló ń lo ata tó lè má jẹ́ kan tó fẹ́ fi bàbá Wasiu kí ló tẹ̀ mọ́tò tó kú. Sister Yola gbọ́n nǹkan tí mo sọ yìí àní kò sí mi ní láti mọ̀ ó nígbà tí ẹni tó lóyún fún Wasiu ọmọ tá à ń sọ yìí sí ọmọ ẹ̀ ti dàgbà ó ti bímọ Sister Yola ẹ jẹ́ nsọ̀kọ̀ fún yín Yọ̀mádé tá à ń sọ Yọ̀mádé ọmọ ẹni sùn sister mi ẹ jẹ́ nsọ̀kọ̀ fún yín ní 1997 ní Ọ̀rúnfẹ́ Adéfisùn ilé tí Wasiu ra kèké fún yẹ tó parí àmọ́ ibi tó wà àwọn tó bá jọ ọmọ Ìjẹ̀bú àmọ́ ibi tí ilé yẹn wà níwájú ilé Aláwìyé ẹ̀gbọ́n Ọ̀rúnfẹ́ hotel
tí bàbá Wasiu bá wà àmọ́ ilé even tí bàbá ò bá lówó èmi sọ 1997 mo ti mọlé yẹn. a máa àwọn tó wà ní bàbá ìjọba bọ́ọ̀lù lórí. sẹ́mi pé bá ti wọ́n lọ ṣe fàájì ó ṣeé ṣe kí bàbá ìjọba sì láyé nígbà tí wọ́n ṣe fàájì. Sísá mi even àwọn mi ò sọ pé bàbá ẹ̀ wà láyé àti kò sí wà láyé bọ́kọ́ tí mo fẹ́ establish tẹ́mi fi wá sókè ní bẹ́ẹ̀ má dìbò tẹ̀ ikọ̀ ọmọ Ìjẹ̀bú Òde ni Wasiu. nǹkan tẹ̀ fẹ́ ká mọ̀ nípa àfin ni bàbá. pé bóyá wá tọ́ sí oyè yẹn mi wá mọ̀ o. question mi rè kó tí a ṣe mọ àǹtí bàbá Wasiu àbí ọ̀nkù bàbá Wasiu kan ṣé bàbá ẹ̀ já látọjú ọ̀run. mo ti ṣàlàyé fún yín. ẹ jẹ́ kí tó wá sọ nǹkan fún yín. ṣé rí tó bá jẹ́ wípé nǹkan tẹ̀mí kan mọ̀ wípé ó ṣeé ṣe kó possible ní pé ó lè má jẹ́ ọmọ tó ń joyè nídìílé wọn ni Wasiu. ọ̀rọ̀ yẹn kò sọ you're not getting the question. ẹni sùúrù ẹ aṣọ àjẹjẹ fún 1 minute this is it. ibi tí mọ̀mísí ṣe wà ṣé mọ̀ náà àbúrò wọn lẹ́gbọ̀n. àwọn èèyàn ní mọ family yìí mọ̀mísí. so ta ni family bàbá Wasiu Ìjẹ̀bú. Ìjẹ̀bú amọ́ra wa. èmi ò mọ̀. gbogbo àwọn àfin tẹ bá ti ní family bàbá Wasiu. Ìjẹ̀bú amọ́ra wa Ìjẹ̀bú Òde. ẹ̀kọ́ tẹ́lẹ̀ kọ̀ bẹ́ẹ̀ sọ ni pé kẹ́ má dispute pé ọmọ Ìjẹ̀bú Òde ni Wasiu torí àwọn tó láǹfààní láti sọ pé àwọn fẹ́ lọ wádìí pedigree ẹ̀ pé tá ti ọmọ ta ni níjẹ̀bú wọ́n rí àrídájú ẹ̀ pé lóòótọ́ ọmọ Ìjẹ̀bú Òde ni kódà bàbá àfihàn ata ló lọ yẹn ló kọ̀ fẹ́ sọ. ẹ má dá ọlá lóhùn ṣe pé ọlá ló gbẹ̀rù. Mr. Ọlá ẹ má fi sentiment sí ẹ má fi sentiment sí Wasiu lè má ní ìwà tó máa fi support orí oyè yẹn sọ pé kí ọmọ Ìjẹ̀bú ni ẹ gbàgbé ọmọ Ìjẹ̀bú sísá mi ẹ jọ mo bá lẹ́nu wọn nígbà tí èmi wá sórí mo fi owó àtọmọ mo fi dín in lẹ́nu ṣẹ́rí Alhaji Wasiu Ayinde ó lè má qualify by his own attitude and everything and I'm not really rooting for him. I think he's a better musician than even kó tẹ̀ jẹ́ kó tọ́ sí gan ó yẹ kó decline because he's better at being a musician than being a musician. Ìbàdàn sí ẹni tí ò lè tó ilé ṣó lè tó. So òun náà là ń sọ sẹ́ẹ̀ ó better kó wà lórí ọwọ́ ẹ̀ as a musician than pé òun fẹ́ jọba but ẹ má jẹ́ ká denigrate ẹ̀ láti sọ pé òun ṣe ọmọ Ìjẹ̀bú tó lòun jẹ́. And the reason Mr. Isi ṣe ẹgbẹ́ wo ni yóò yẹ ìjà ló dé lórí tòwé ẹjẹ sọ ọkọ fún un just like báwo ọmọ Èkó ṣe sọ pé Aṣíwájú Tinubu kò ń ṣọmọ àwọn náà nìyẹn. yes ma jẹ́ àjọ ìṣọmọ Èkó náà. ẹ má jẹ́ àjọ Sister Maureen. ọmọ àfẹ àtọ̀bí wà ọmọ àfẹnubí wà ọmọ àgbọ̀pọ̀ wà. ìjọbẹ̀lẹ̀ wá látọ̀yọ́. yes. ẹ bá mi wọ́n béèrè question kan sí wọ́n ní níjẹ̀bú yẹn pé àwọn wo ni ẹ̀gbọ́n bàbá ẹ̀ àwọn wo ni àbúrò bàbá ẹ̀ àwọn wo ni àwọn ẹbí wọn. ẹ̀gbọ́n àwọn pípù yìí ní lineage méje tó bá jẹ́ ìdúró ibi tèmi ti wá ń sìn kò ṣòro láti mọ àwọn tó bí mi. àwọn tó bí wa wọ́n á mọ̀ àbòsí ní gbogbo kí nígbà tẹ̀ ń sọ̀rọ̀ yìí kò yẹ ká máa sọ. ó possible kó máa ránṣà sí nǹkan tẹ́ béèrè nígbà tá a ti bí wọ́n pé ta lè gbọ́ nínú Ọ̀ọ̀ni àtàláàfin tó wọ́n ti ránṣà fún wa ọmọ ránṣà yìí tẹ́ béèrè yẹn níbo náà ti fẹ́ rí. ẹ máa gbọ́ ẹ má jà deflect issue tó wà nílẹ̀. my own argument kò ń sọmọ kìíní. èèyàn tí ẹ bá sọ pé it's totally wrong for the family wọ́n jẹ́ family yìí ló ti wá. tó bá wá jẹ́ pé jáde tẹ́ ẹ wá sọ pé ọmọ àlè yìí máa gbé wọn lọ court. Mr. Easy tó bá jẹ́ pé ẹ máa gbọ́ kí lẹ̀ ń wọ̀ ń gbà yẹn tó jẹ́ Ọ̀túnba Fìdípọ̀ tẹ̀. honestly I've been saying it. ẹni sùúrù mo ti sọ látàárọ̀ mo ní kí lẹ̀ wò. anybody ló lè fún ní ẹni òkú Nàìjíríà anybody ló lè gba ẹni òkú. Sister Maureen this is it òun bàbá Ìjẹ̀bú tó lọ jólè nílé Ifẹ̀. ṣé ọmọ Ifẹ̀ ni. kò jẹ́ odò ní ọmọba ó jẹ́ odò lórí ọmọba. ẹni sùúrù easy oyè tó jẹ ẹ máa gbọ́ Ọ̀túnba Fìdípọ̀ tẹ̀ kò jẹ́ Ọ̀túnba Ọ̀túnba oyè tó fi dá lọ́lá ìyẹn kọ́ là ń sọ. ó jẹ́ Ọ̀túnba ilé wọn ó dẹ̀ kọ́ ilé yẹn gbà yẹn ó dẹ̀ kọ́ síbẹ̀. ẹni sùúrù easy ó mọ̀ ipò ọmọ fans Wasiu ní ẹ̀ láìkí Wasiu tó mi. no
Okay, mo fẹ́ bẹ̀rẹ̀ question kan lọ́wọ́ I don't even listen to his music. Okay, mo fẹ́ bẹ̀rẹ̀ question. Mo fẹ́ bẹ̀rẹ̀ question kan lọ́wọ́ yín. Àwọn ni àwọn tí I'm not a fan of Nada, and I'm not emotional about it. Ẹ jẹ́ bẹ̀rẹ̀ question kan lọ́wọ́ yín. Àwọn ìjẹ̀bú yìí wọ́n sọ̀rọ̀ o. Then that is Àwọn okay. ìjẹ̀bú yìí ló yẹ kí wọ́n bẹ̀rù. Easy. Easy. Ẹ jẹ́ bẹ̀rẹ̀ question kan lọ́wọ́ yín. Maureen nítorí owó kò sóyè tọ́ba kan ò lè gbélé. tẹ́lá sọ́pọ̀ tó bá fi dé MC ẹ̀hónọ́mà Mr Easy tẹ́lá sọ́pọ̀ tó bá fi dé pọ̀tẹ́ ló jẹ àti ibo àti gbà àwọn ọ̀túnba mélòó ló ti jẹ́ fìdí pọ̀tẹ́ fún wa ní 3 sí 5 tó ti jẹ́ kóhun tó kó tó pọ̀ òun. So wọ́n scam ẹ̀ ni. So wọ́n scam ẹ̀ ni. Gbogbo the 4 ruling houses. Mr Sister Tegbuwa ẹni sùúrù. Ẹ máa gbọ́ you have asked a question then listen now. Gbogbo the 4 ruling houses ló ní ọ̀túnba wọn. Ọ̀túnba Fìdípọ̀tẹ́, Ọ̀túnba Gbẹlẹ́wúrà, Ọ̀túnba Aṣáájú ẹni sùúrù. Ọ̀túnba